الرحيم ولقد كرمنا بني آدم وأملنا في البر والبحر ورزقناه من الطيبات وفضلناه على كثير ممن خلقنا تفضيلا يا ربنا ذا العلا لنا بالرخاء حياة غوثي شباب بجاي خير الورى يا ربنا ذا العلا طول لنا بالرخاء حياة غوثي شباب بجاي خير الورى الله سهل له عيشه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك ويقتلوك ويخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. بيجوكو باري بوتيري اللقاء في اليم مكتوفا وقال له إياك أن تبتل بالماء. حياكم الله. àfáà wá sí àgbà ní gbogbo wa torí wọn wá àmọ́ in tó jẹ́ ń gbà pé kí n kà wá ṣe ìlíkọ́wù yín ló jẹ́ ń gbà fìtínà ta ní lónìí tẹ́ bá pàṣẹ tí ń bá tẹ̀ láṣẹ yín ó túmọ̀ sí pé àwa náà kó sínú idha ja'akal munafiqun. qalu nashhadu innaka la rasulullahi wallahu ya'lamu innaka la rasuluhu. mọ́tà àwọn kan yakulu Allahu fil bar ayakumullah wa fil quwwa ya'lamu Allah. idha ja'akal munafiqun. táwọn tí wọ́n ní tí wọ́n ní ìta lè pè ní hypocrisy lára tálábòsí lára tí wọ́n bá rí yín wà á ní báyìí lẹ́sẹ̀ jẹ́. ayakumullah. kò sókì tí wọ́n ò fi ní kì yín tán. wajadtu nafsi amamakum kí n sọ lárúbáwá díẹ̀ torí lè kí ó la wà. ayakumullah. níta fẹ́ kí n ṣe náà ni kí n ṣe ìlìkọ́wù yín. yín sì ṣe ìlìkọ́ lára ìlìkọ́wù náà ní tiwa mu wàdíza èyí náà lẹ́sẹ̀ wá sí yín. torí pé wọ́n ní àgbégun fẹ́ni tí ń jẹgun. fẹ́ni tí ń jẹgun. àwọn afáwọn èjègùn tiwọn. kágbẹ́ran fẹ́ni tí ń kunran. fẹ́ni tí ń kunran. torí ẹni tí ò kunran yìí tèwe tàgbà. tèwe tàgbà. bó kunran lẹ́ẹ̀kan kò ní lè ṣe. bó kunran lẹ́ẹ̀kan kò ní lè ṣe gbìn. bó kunran lẹ́ẹ̀kan kò ní lè ṣe gbìn. alukani minal mu'minina rijalun. sadaqu ma adullah alayhi. kí àwọn àgbàlagbà ní kálẹ̀ àwọn afáà lọ lórí ẹ̀ wọ́n ní min tabu'idiyya ni kìí ṣe min ta'diyya bí ma'ana ba'du li mu'minina rijalun. gbogbo mùmíní kọ́ ní ó dépò rijal. àgbà bulubulu mo ní mo ríra mi níwájú yín lónìí kàmáṣálì àròbíyìn dọ́là fi sọ̀kàrà. ayakumullah. àpèjúwe mi dà gẹ́gẹ́ bí àpèjúwe lárúbáwá ará oko kan tó bára rẹ̀ nínú ilẹ̀ pápá fìdájí mínà lẹ́yìlì lóru gànjọ́ ló tún wá bára rẹ̀ fatọ́lá ilayhi al-qamaru tọ́lá al-qamaru ilayhi
ìràwọ̀ kan wá yọ òṣùpá kan yọ lókè fi àlìyá ìyí láàyè tó ga tí wà thumma tada a'rabiyyun binuri al-qamar lárúbáwá ara oko yẹ wá tara àmọ́lẹ̀ òṣùpá yẹ ó tara rẹ̀ rìnà kú nílẹ̀ pápá fanadhara ila sama ó wá wo òṣùpá ní sánmà báyìí faqala ọ̀rọ̀ tó sọ àdúrà tó ṣe ní í ṣe tí fi sọ máikrófóònù ńlẹ̀ ó wá sọ fún un pé madha aqulu laka ya ayyuhal qamar látọ̀dí di ibi tẹ́ ẹ ti wáyé nídìí ìrókò ẹ wá ti sọ Ọ̀ṣun dìílé bí ìgbà téèyàn bá fẹ́ tà ti Òṣogbo bọ́sọ̀dì òmu gbogbo ògbà lẹ́mọ̀ wá bí mo ti wá jókòó ń bẹ̀ yẹ mo wá ń wò pé kò sì sí bí wọ́n pè yín sí láì béèrè tọrọ kọ́bọ̀ ẹ̀ ń lọ náà nu gbogbo tó bá ti lè pè yín báyìí ẹ fẹ́ sì sí Ọlọ́run lárúbáwá ara ọkọ̀ yìí wá wo òṣùpá àdúrà tó ṣe ó ní máa dá àkúlù lákà ilé kéwù la wà láfi nídìí káké mo fi sọ fáwa tá à ń bọ̀ lónìí òkùnkùn alálìkùtùbí wàdìrús tanelfàkàrà nubuwa wàláwù kọ́lá lè yáhàyà khudhil kitaba bi quwwa. yá yáhàyà. bọ́bá wọn tá ń bọ̀ lẹ́yìn àwọn tá a máa wò kọ́ sèré o ẹlòmíì àfa rẹ̀ ló kó bá o kí ẹ ṣe pé ó náà fẹ́ sórí ibú o. ẹlòmíì àfa rẹ̀ ló kó bá kì í ṣe pé ó náà ó fẹ́ sórí ibú. bá àfa àti ìran ọmọ ní ògógóró àfa àti ìran ọmọ ní ìrànkúràn ó wá kọjú sí sánmà ìwọ̀n ń sọ fún ràwọ̀ òṣùpá yẹ pé inni aqulu laka wíbẹ̀. inni aqulu laka. wọ́n wá sí ní in aqula laka méjèèjì ló ní kọ̀ wáyé tó lọ a máa yanjú ké bùlùbùlù máa yanjú gbogbo ẹ̀ ó ní in aqula laka jẹ́ wíwẹ̀ tó ọmọ nawwaraka Allahu laqad nawwaraka. hayyakumullah. wa in aqula jammalaka Allahu laqad jammalaka wa in aqula rafa'aka Allahu laqad rafa'aka. tí n bá ní kọ́lọ̀ ó gbé ń ga àyè tó ga lẹ̀ wá tẹ́lẹ̀. Allah. la zilita fina imama. daiman ni abada. mo fi tí mo kí bàbá wa gba amirul waizin. amirul waizin ẹnìkan sọ nítorí ó ní gáwùsù bá ṣe gbà fún yín tó ẹ wá ń pe bùlùbùlù ń bàbá mo ní ẹgbẹ́ tó yẹ kí mo pe bùlùbùlù ń bàbá lọ òfin nígbà fún mi àtàyà ọmọ ìlẹ̀kì àdá fìlàkù bẹ́yìn ní wà bẹ́yìn níkà. lázìlítà fínà. tètè mi bàbá akọ́kápẹ́ yẹn lé ní kí ẹ torí wọ́n ti bá àwọn èèyàn ọlọ́run ti kẹ́ mi. hayyakumullah. tí bá ń sálámà sí ọmọ tó bá ti kó sálámà rẹ lọ ìbí ló kó tèmi náà lọ ni. kò sí fìsí náà kàn bẹ mo kí amiru shabab aljamali albulbulani alfatonan. atalbalabila. òṣèré sọ́ọ̀tì wà nàgàmí. simau tasiro ibulimari amin kọlakin. ọlọ́run fún yín ní malawoko a máa kọgbà orin lójúmọ́. àtàlíbàlà. ọlọ́run mọ̀jọ́ wa ọlọ́run mọ̀jọ́ bàjẹ́ láíláí mo wá kó lóòtú mo kí olóòtú. ẹ̀yin lẹ́jọ́ àmọ̀ pé inna mina shi'ri la ikma. gbàdé ń bá kapẹ́lá lẹ́mọ̀ pé àbí olè kan sílẹ̀ kan ni wọ́n ń wò pé ọlọ́run ní yóò bàjẹ́ láíláí. amina. màtẹ́rẹ̀ bèrè mo ní ẹ̀ mo rán ọmọ sí fìtínà ta ni pé torí pa ń so oore wọn ti fẹ́ sọ á lóko mi wo jẹ́ ń sọ kankan fún ọ tẹ́ǹtì ń ṣe ọ lóore bá ń ṣe ọ lóore kò sẹ́ni tí o máa tán fowó ṣe o olówó ní ìmọ̀ tán fowó ṣe jù. olówó ní ìmọ̀ tán fi ọwọ́ ṣe jù. àmọ́ ìyọ níbẹ̀ òun náà ran kankan wájú ọlọ́run tẹ́wá tí wọ́n fẹ́ sọ ọlọ́run àmọ́ lọ oníwà kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ wá bùlùbùlù tí bá ní kọ́ lóun bá ń gbé ń ga ayò tó ga lẹ́wà tẹ́lẹ̀ tí bá ní kọ́ lóun bá ń tàn mọ́lẹ̀ sáyé yín so orí bùlùbùlù ọ lórí èèyàn ni ìmọ̀lẹ̀ ń bẹ lára yín tẹ́lẹ̀ tẹ́ bá wá
wá ní ṣe tí mo tẹ́ ní ṣe ó dà gẹ́gẹ́ bí ẹni tá a dè lọ́wọ́ dè lẹ́sẹ̀ tá a sọ sínú omi ni tá a wá ní lágbájá pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́ọ̀ rẹ má fara kan omi àmọ́ ní parí gbogbo wa pátápátá Ramadan là ń gbà. kí ni róòlù muslim àwa tá a la jẹ́ mùsùlùmí kí ni contribution wa tá a fi ní better society. àkọ́kọ́ a ní promoting of justice and equality. Promoting of justice and equality. Àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, a ní ìdí tá ń pè ní compassion and charity. Etí ọdí òmù ń ṣe nu. Gbogbo Mùsùlùmí pátápátá kílẹ̀tà ṣe déédéé mọ́. Gbogbo Mùsùlùmí pátápátá kílódé ká ṣe déédéé mọ́. À ń ṣe wá àṣọ Ramadan lóde yìí, ẹ̀yin obìnrin ń ṣiṣẹ́ jù ń bẹ̀. Bẹ́ẹ̀ ṣe wá ń ṣiṣẹ́ jù náà, àníyàn ẹ̀ kíyèsí o. Ní parí ọmọ mi kan kọrin, ní fi wá máa lọ. Tí bàbá bùrùbùrù òfin ṣe wá a sì farabalẹ̀ gbọ́ bóyá kí bí náà láti sínú àṣìnú bẹ àmọ́ gbogbo wa látàzà nánà. ìdádọ́kọ̀ tí mi ká ṣubúlù. jẹ́ sọ gbogbo wa wọ́tá má wo ayé aláyé kọ́ fi wà depressed. látàzà nánà. gbogbo ń tọ́ orí nu mọ́tò kọ́ ní gbádùn o sọ́rí mo jẹ́ sọ kí nìkan fún ọ lónìí ẹlòmíì fáànù ló tì síwájú ọkọ̀ ó kàn wáyé náà ọ̀pù ní kì í ṣe èsì fáànù ní gbà kó ìwádìí tí wọn náà ń gbanu yàrá ló náà ń gbanu ọkọ̀. látàhásánánà. tírí kámẹ́rà lọ́rí tírí kámẹ́rà mi ń gbóná ń paná kò ní sọ fún ọ ní sọ́rí ọríyàn ní surprise ó ya fọ́tò kó tó kó padà jẹ́ ọmọ bóyá fóònù ló padà fi ṣe dúró kò rówó sàn. ìdádọ́kọ̀ tí mi ká ṣubúlù. gbogbo àwọn akọ́tà tó o bá rìnrìn ayé rẹ ọwọ́ wájú no way apá ọ̀tún no walking apá òsì no parking ẹ̀yìn no walking gbogbo ẹ wá dì mọ́ má bànújẹ́ o. látàhásánánà ìdádọ́kọ̀ tí mi ká ṣubúlù. why me of all people ó ṣe wá dé mi ni rárá o. wàhálà tá a nílò lè especially ẹ̀yin obìnrin àdánwò kékeré báyìí ẹ sì dìre ẹ spill ẹ go astray nítorí àdánwò kékeré. fàdíhùnì ìlàhùn. gbogbo àfọwọ́nà lọ́wọ́ ẹgbẹ́ nìsín. máa làhùn bá dálú. mo fẹ́ ṣe bí búlùbúlù ṣe ń ṣe ṣé wọ́n sọ fún mi pé bí làwọn àwọ̀ tó rí báwọn. gbogbo àwọn akọ́tà mo yìí sọ mo láwọn kan ní àjọkọ̀ táwọn àgbàlagbà ọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ àdìsẹ̀ sọ̀rọ̀ ẹ mọ̀ dákọ̀ àwọn ọ̀dọ́ ẹ̀yin àbọ̀lá lẹ́ ń fẹ́ gbé ẹbú lù á. ọ̀dọ́ kan lè dá inú gbó wọ̀ lóru ni àbí kó lábàlábà tí ó tàn atọ́nà ní náà ń pè látọ́nà ẹ lọ bèrè ń tán pè látọ́nà àbàlábà ní dátọ́nà. gbogbo tó bàjẹ́ pátá lónìí mo lé amúkun àbáwá àgbà mi olùwáyé zin àákàn kí ẹ̀yin dáadáa wọn lámùkun ẹrù rẹ wó lókè lẹ́ ń wọ ẹ̀wò sàlẹ̀ ìsàlẹ̀ ló ti wọ́ wà. ìdádọ́kọ̀ tí mi ká ṣubúlù. fìtínà wa sọ̀rọ̀ nítorí àwọn èèyàn sì ń yọra wọn káwọn èsì àfa àmọ́ wọn ni ẹ má já àfa àmọ́ ọ̀sùn ní já àfa àmọ́ náà lẹ́yìn èso. ìzúkìtà mú rọ̀. tí gbogbo ọ̀nà bá fún mọ́ ìdúkìtà mọ́ rọ̀ tó bá tẹ́sítì ń tán pè ní bítà. fàkùn billahi multazima. tí gbogbo ọ̀nà dí mọ́ gbogbo ọ̀nà gbogbo nǹkan lọ ṣe tán kódà kó tún ṣàdúrà ó tún lọ bá wọn àfàwọn tó ń wọn sàrà fún ó tún ṣe gbogbo ẹ̀ kò tó wọ́n náà báyọ̀ náà dìmọ́ lọ. yàtì kàbádàl tìzàmì lè khaliqil asalu. tiwa ayé fẹ́ wo ansa rẹ ni wò fẹ́ mọ workings. ayé wọ́n fẹ́ wọ ansa ni wọ́n ò fẹ́ mọ workings. ṣé olóòtú ṣẹjọ́ tẹ kàn báyìí lẹ gòkè kò sẹ́ni tí ò sí lẹ́yìn àgbo orí kó tó bọ́ sójú àgbo tó o bá wà lè ṣe sùúrù náà tó ń bọ̀ tó wà lẹ́yìn àgbo yẹ ó ṣeé ṣe